mo lo September já o bàbá mo dúpẹ́. Mo lo September já o kọjá mọ́ mi lẹ́sẹ̀ nínú àkàsọ̀ méjìlá tó wà lọ́dún yìí o. Mo lo September já o bàbá mo dúpẹ́. Láti January wá o jàdùkọ mo wá yìn Olúwa o. Láti January wá o èmi wá yìn Olúwa o. Ọ̀pọ̀ ẹgbẹ́ mi dà mo wá wọn mi ò rí wọn mọ́. Láti January wá o èmi wá yìn Olúwa o. Ọ̀rẹ́ mi káàbọ̀, àbá ti wọnú oṣù kẹwàá bí eré bí àwàdà. A kú oríire náà o. Oṣù yìí oṣù má ní gbàgbé ni o nínú ayé mi àti ẹ. Ǹjẹ́ ẹjọ́ mọ̀ pé orí ọ̀fẹ́ Ọlọ́run ní ìṣẹ́po méjì ó wá sórí ayé mi àti ẹ nínú oṣù kẹwàá yìí. Mo rí ire wọlé mi, ire wọlé rẹ, ìbùkún wọlé wa, àlùyọ wọlé wa, owó tabua ó wọlé wa, ó wọnú àkáǹtì wa, àṣeyọrí lọ́nà gbogbo, alájà àlùyọ níbi gbogbo. Mo rí tán kí èmi àti ẹ kú oríire nínú oṣù kẹwàá ọdún yìí. Mo rí tí ire wọlé wa, áńgẹ́lì oore, áńgẹ́lì olóore, áńgẹ́lì àánú, áńgẹ́lì ìbùkún, áńgẹ́lì ìrànlọ́wọ́. Wọ́n wọ ẹ̀mí àti ẹ̀rí, wọ́n gbé ire wa ká wa mọ́, wọ́n gbé ayọ̀ wa ká wa mọ́, wọ́n gbé owó wa ká wa mọ́, wọ́n gbé ìbùkún wa lé wa lọ́wọ́. Gbogbo ọkàn tó ń wọ́ ọmọ, wọ́n gbé ọmọ lé wa lọ́wọ́, wọ́n gbé iṣẹ́ aláyọ̀ lé wa lọ́wọ́, wọ́n gbé kọ́ńtrátì ńlá lé wa lọ́wọ́. Bẹ́ẹ̀ ni wọ́n pín lẹ́tà promotion, wọ́n pín fèmí àti ẹ lóṣù yìí. Ariwo ayọ̀ sọ nílé mi àti ẹ bá sọ pá mi. Oṣù oríire wa lóṣù kẹwàá tá a wọ̀ yìí. Wo ọ̀rẹ́ mi gbọ́, gbogbo ohun tá a ti ń kọlẹ̀kùn ẹ̀ láti ọdún pípẹ́, láti ọjọ́ pípẹ́, ilẹ̀kùn náà ṣì. Bẹ́ẹ̀ ni Ọlọ́run ló ṣì, kò sẹ́ni tó lè tì í. Gbogbo ohun tá a ti ń nàgànàgà tọ́wọ́ wa ò tó, ó tó wa lọ́wọ́ ní oṣù kẹwàá yìí. Bẹ́ẹ̀ ni wàá gbọ́, ṣé nínú oṣù kẹwàá tá a wà yìí èmi àti a ò ní mọ ọ̀nà hospital. Bẹ́ẹ̀ ni a ò ní sọkún, a ò ní dọ̀fọ̀, bẹ́ẹ̀ la ò ní ṣọ̀fọ̀, a ò ní ránìrà, a ò ní ránìnù, a ò ní ránìfẹsẹ̀ sí, a ò ní ríṣe kòǹgẹ́ bí, a ò ní ní ìjọ́ tẹ̀bí pọ̀nà. Mọ́tò tó ń ti so màrìwò mọ́ kò ní gúnlẹ̀ sílé èmi àti ẹ̀. Ẹsẹ̀ gidigidi fún ọ̀fọ̀, fún ẹkún, fún òṣè, fún ìbànújẹ́ kò ní yálé èmi àti ẹ̀. Nítorí pé Ọlọ́run ní òun ti fi àṣẹ fún àwọn áńgẹ́lì rẹ̀ láti pa èmi àti ẹ mọ́ ní ọ̀nà wa gbogbo. Ó láwọn nífẹ̀ẹ́ sí wa gbọ́n òkúta, bọ́n bá gbẹ́ kòtò síwájú wa, àwọn tó gbẹ́ ló máa jì sí. Èmi àti ẹ a ò ní jìsọ̀ fí ọmọ aráyé, orí wa ò ní gbàbọ̀dẹ̀, àṣàsí àná sí èdè ò ní nípa lórí wa, ẹ̀fún èdè kò ní ràn wá. Ẹni tàfà sí èmi àti ẹ àwọn ọlọ́fà yẹn máa padà lọ pa, ẹni wa kò tó torí èmi àti ẹ àwọn ọlọ́ọ̀ máa jì sí. Gbogbo ẹni tó ti kọ àkọsílẹ̀ ìbànújẹ́ nípa èmi àti ẹ, nípa ọkọ wa, nípa àwọn ọmọ wa, nípa iṣẹ́ wa, nípa àṣeyọrí wa, nípa ẹ̀mí wa, àwọn ní ibi tó ti rò rẹ, àwọn ló máa jẹ́ tiẹ̀, àwọn ló máa kó sí. Wo nínú oṣù yìí èmi àti ẹ ibi tí ilẹ̀ ti ń béèrè fún ẹ̀jẹ̀ a ò ní gbàbẹ̀ kọjá. Ó ṣìrìn ni kò ní jẹ́ tèmi ẹ̀tì, a ò ní ṣìrìn, a ò ní ṣorí búkọ àníkà àgbákò, orí wọn ò ní gbàbọ̀dẹ̀, àwọn níbi ayé wọn ní rèmi àti ẹgbẹ́ ṣe. Bẹ́ẹ̀ ni gbọ́ nínú oṣù kẹwàá tá a wọ̀ yìí sẹ́, gbogbo tèmi àti ẹ bá dáwọ́lé ó máa yọrí sí rere ni. Ayé wa máa rọ̀ wá lọ́rùn, ó máa tùbà, ó máa tùṣẹ́ ni. Olúwa máa pàṣẹ rọrùn sínú ayé mi, sínú ayé rẹ, sínú ayé àwọn ọkọ wa, sínú ayé àwọn ọmọ wa, sínú iṣẹ́ wa, sínú àdáwọ́lé wa gbogbo. Gbogbo ire tọ́lọ́run ṣètò fún ayé mi àti fún ayé ẹ lóṣù kẹwàá kò ní ní ìdíwọ́, kò ní ní ìdènà, kò ní ní àtakò. Ẹni ẹlẹ́ni ò ní gbà ṣe wá ṣe. Ibi tí ilẹ̀ ti ń béèrè fún ẹ̀jẹ̀ a ò ní gbàbẹ̀ kọjá, a ò ní ṣọkọ̀wọ̀, a ò ní bolórí búkú wọkọ̀ pọ̀. Àwọn tí ń gbé nípa gbé ní ṣòwò a ò ní bọ́ sí wọn lọ́wọ́. Alẹ́ àwọn áńgẹ́lì ikú tó ń fò kiri ní àkókò kò ní yálé èmi àti ẹ̀. Ọfà ikú kò ní bà wá, ọfà ayé kò ní bà wá, ọfà ọ̀tá kò ní bà wá, ìmọ̀ta ò ní jẹ olórí ayé wa. Láti ìbẹ̀rẹ̀ oṣù kẹwàá èmi àti ẹ̀ àtàwọn ọmọ wa, àtàwọn ọkọ wa, àtàwọn ẹbí wa, a máa rí jẹ, a máa rí mu, a máa rí wọ̀, a máa rí iná, a máa rí lò, a máa rí bá ti ṣe, a máa rọ́nà gbégbà. A ò ní táwọ́ níbẹ̀ là ní tọrọ jẹ, a ò ní ṣe aláìní tó dára kankan. Wá gbọ́ nínú oṣù kẹwàá yìí àríyọ̀ ńlá ó máa wá mi rí, á dẹ̀ wá wọ náà rí, ìròyìn ayọ̀ máa wọlé tọ̀ wá wá. Gbogbo tá a kó wọnú ẹ̀ oṣù náà àti ètò ní tí omi a ò ní pàdánù kọ́kọ́ nù ẹ̀, a ò ní sọkún, a ò ní gba fún kọlù ìbànújẹ́, a ò ní gba lẹ́tà ìbànújẹ́, a ò ní gba email ìbànújẹ́, wọn ò ní fi text message ìbànújẹ́ ránṣẹ́ sí èmi àti ẹ̀, a ò ní rógbò àsáré pè fún ibi. Mọ́tò tí wọ́n so màrìwò mọ́ kò ní gúnlẹ̀ sílé mi àti ẹ. Àwọn tí ò fa ayọ̀ mọ́lé wa wọn ò ní fi ìbànújẹ́ mọ́lé wa. Ẹsẹ̀ girigidi fún ọ̀fọ̀ kò ní yálé mi àti ẹ lóṣù yìí. Áńgẹ́lì ikú kò ní yálé wa. Bẹ́ẹ̀ ni Olúwa máa pàṣẹ kí áńgẹ́lì olóore, aláàánú, áńgẹ́lì ìbùkún kó gbé wa ire wa wá nínú oṣù yìí láti ìbẹ̀rẹ̀ oṣù kẹwàá títí tí yóò fi parí. Ayọ̀ ní tèmi tirẹ̀ torí pé ayọ̀ ní tọmọ Ọlọ́run. Èmi àti ẹ máa gbégbá ọpẹ́ o, kò sí nǹkan tẹ́ṣù lè ṣe sí. Ọ̀rọ̀ wa máa dayọ̀ nínú oṣù October tá a wọ̀ yìí. Bẹ́ẹ̀ ló máa rí, kò rẹ̀ ní yípadà ní orúkọ Jésù. Hallelujah.